Ogun tí oyún ò bá dúró lára obìnrin, tí nǹkan oṣù obìnrin tó dẹ̀ tún dúdú tó ń ṣe ségesège tí ò pure tí ò neat tó ń wá ewé efinrin tútù, ewé ewúro tútù, ewé ìbẹ́pẹ tútù, àlùbọ́sà eléwé, nǹkan mẹ́rin ló máa wá. Obìnrin tí oyún ò dúró lára ẹ̀, tí nǹkan oṣù ẹ̀ tún ṣe ségesège tó fẹ́ conceive ní kíákíá, wá ewé efinrin tútù, ewé ewúro tútù, ewé ìbẹ́pẹ tútù, àlùbọ́sà eléwé, nǹkan mẹ́rẹ̀ẹ̀rin gbó, wàá gbó dáadáa. Tó bá ti gbó wá sẹ́, bí wàá ṣe máa ṣe lójoojúmọ́ nìyẹn. Tó bá kù ọ̀la tó máa bẹ̀rẹ̀ píríọ̀dù ẹni wàá bẹ̀rẹ̀ sí ní mú. Ẹ̀kan ti da kọ́ọ̀pù ńlá kan mú láàárọ̀. Tó bá tún di ọjọ́ kejì kọ́ọ̀pù ńlá kan mú láàárọ̀. Wàá mú títí wàá fi parí píríọ̀dù. Tó bá ti parí píríọ̀dù wàá dáwọ́ ẹ̀ dúró. Wàá gbìyànjú kó wá nǹkan tó máa mú ẹ ovulate. Kí ni nǹkan tó lè mú ẹ ovulate? Wá ewé àkókò tí wọ́n fi ń jẹ oyè. Kó rọra mú kó sókè ẹ̀ pẹ̀lú kànáfùrù. Wàá máa mú yẹn. Wàá máa súnmọ́ ọkọ ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run àfinúṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀. Bẹ́ẹ̀ ni. Fi fídíò yìí ránṣẹ́ kó dé farabalẹ̀ gbọ́ fídíò yìí tán. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fún àwọn ọmọ aláìní 0123214254 Wema Bank of Nigeria. Ẹ WhatsApp wa lórí +27612956389. Gbogbo obìnrin tó ń wojú Ọlọ́run bá fọmọ tó ní fibroid tó ní blockage tube ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid àti oríṣiríṣi àwọn àrùn tó máa ń da inú obìnrin láàmú gẹ́ẹ̀tì bulldozer med fibroid. Bákan náà ni ẹ gẹ́ẹ̀tì miracle leaf tó bá gbé nǹkan sínú uterus obìnrin àbí inú ovary obìnrin tí wọ́n jẹ́ kó conceive tó yún bàjẹ́ mọ́ lára abẹ́ni tọ́fà ti pẹ́ lára ẹ̀ abẹ́ni tó ní tí wọ́n ti fún ní nǹkan jẹ lójú oorun àti lójú ayé gẹ́ẹ̀tì miracle leaf ó lágbára ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 la fi ṣe. Bákan náà ni obìnrin tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run bá fọmọ ẹ gẹ́ẹ̀tì caterpillar fún couples ovulation problem ni ó fẹ́ conceive fún kíákíá ní tọkọtìyàwó ẹ̀ yóò máa lò. Bákan náà ni ẹni tó ní stroke tó ní diabetics tó lasthma àwọn àìsàn ńláńlá àti spiritual sickness ó ń jẹun lójú oorun níbàlòpọ̀ ojú oorun forí kókó aláǹtakùn ẹ gẹ́ẹ̀tì all in one natural herbs ó wà effective gidi kò síbi tẹ́ wà tá àti ní deliver fún yín DHL là wá ń lò product wá dé wà Nàìjíríà. Bákan náà ni ọkùnrin tó ní arógbòsándà láàmú tí nǹkan ọmọkùnrin ò kí ń gbé rí dáadáa tó ní weak erection low sperm count quick ejaculation tó yẹ parógbòsándà láàmú ìdákọ́lẹ̀ ń dà láàmú tó ní ìdíalẹ̀ ẹ gẹ́ẹ̀tì caterpillar àti transformer 1100 power àwọn egbògi wa láti India ní China Arab country lápapọ̀ síbẹ̀ àti ní Africa wa. Bákan náà ni get memory booster fún àgbàlagbà àti fún ọmọdé ìsọyè Iliam ó lágbára púpọ̀. Masalam.